Ẹ jẹ́ ká lọ sínú ìwé Episteli kìíní Jòhánù orí 2 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 14. Episteli kìíní Jòhánù orí 2 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 14. Ẹ̀yin ọmọdé, mò ń kọ̀wé sí yín nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ yín jì yín nítorí orúkọ Jésù. Ẹ̀yin bàbá, mò ń kọ̀wé sí yín torí pé ẹ ti mọ ẹni tí ó wà láti ìṣẹ̀dálẹ̀ ayé. Ẹ̀yin ọ̀dọ́mọkùnrin, mò ń kọ̀wé sí yín nítorí pé ẹ ti ṣẹ́gun èṣù. Ẹ̀yin ọmọdé, mò ń kọ̀wé sí yín nítorí pé ẹ ti mọ bàbá. Ẹ̀yin bàbá, mò ń kọ̀wé sí yín nítorí pé ẹ ti mọ ẹni tí ó wà láti ìṣẹ̀dálẹ̀ ayé. Ẹ̀yin ọ̀dọ́mọkùnrin, mò ń kọ̀wé sí yín nítorí pé ẹ lágbára ọ̀rọ̀ Ọlọ́run gbénú yín, ẹ sì ti ṣẹ́gun èṣù. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa lórúkọ Jésù Kristi. Níbi tí mo kà yìí, ìpele ìdàgbàsókè ẹ̀mí mẹ́ta ló wà ńbẹ̀. Ìpele ọ̀dọ́mọdé, ìpele ọ̀dọ́mọkùnrin, ìpele bàbá. Ṣùgbọ́n kan wà kéèyàn ò tó dọmọdé, ibi téèyàn ti bẹ̀rẹ̀ ìrìn àjò ní ọmọ ọwọ́. Ọmọ ọwọ́ nínú Pétérù kìíní. Jẹ́ ká lọ sí Pétérù kìíní orí 2 ẹsẹ̀ 2 rẹ̀ náà. ẹsẹ̀ 2 ó ní ẹ ṣe bí ọmọ ọwọ́ tí a ṣẹ̀ṣẹ̀ bí, tí ò ń gbẹ wàrà gidi tí ẹ̀mí ti ń gbẹ, kí ó lè mú yín dàgbà fún ìgbàlà. Ìpele ìdàgbàsókè ẹ̀mí mẹ́rin mo fẹ́ fi hàn yín, tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí òun ni àwọn ìpele ìdàgbàsókè nínú ẹ̀mí. Ìpele àkọ́kọ́ tí gbogbo wa ti bẹ̀rẹ̀ ìrìn àjò òun ni ìpele ọmọ ọwọ́. Inú Episteli tí mo kà fún yẹn kò sí yẹn ńbẹ̀, ló jẹ́ ń lọ sínú Pétérù kìíní orí 2 ẹsẹ̀ 2 pé bí ọmọ ọwọ́ tuntun ẹ máa ṣàfẹ́rí wàrà ti ẹ̀mí. Ọ̀pọ̀ títí dìsìn wọn àti ìkó nípò ọmọ ọwọ́, wọ́n sì ti gbàgbọ́ ti pẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n kó nípò ọmọ ọwọ́. Àwọn kan kó nípò ọmọ ọwọ́, wọ́n dàgbà dé ipò ọmọdé. Bẹ́ẹ̀ ni àwọn kan dé ìdàgbàsókè dé pé ọmọdé yẹn wọ́n tẹ̀pá bẹ́ẹ̀, wọn ò dàgbà mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n wá pẹ́ ṣọ́ọ̀ṣì, wọ́n kó lọ́mọdé. Àwọn kan tún wá gbìyànjú, wọ́n dàgbà, wọ́n dépò ọ̀dọ́mọkùnrin. Àwọn tó dépele yẹn, ìpele kẹta yẹn, àwọn náà ò tó nǹkan. Àwọn kan débẹ̀. Àwọn tó débẹ̀ náà, wọ́n débẹ̀, wọ́n fi bẹ̀ sí wá sinmi. Wọn ò sún síwájú wọn. Ṣùgbọ́n ìpele tó ga jù ò ní ìpele bàbá. Ibẹ̀ ni Ọlọ́run fẹ́ ká dé. Tá a bá dépele yẹn la máa ní ìrírí ẹ̀kúnrẹ́rẹ́ yìí. Tí àwọn bá tiẹ̀ ti dé ipò ọ̀dọ́mọkùnrin, ó ti ní ìrírí ìyè lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n kó lè ní lẹ́kúnrẹ́rẹ́, ó máa dé ipò bàbá. Ẹ jẹ́ kí a wo ìpele yìí ní kọ̀ọ̀kan níwọ̀n bá òṣùwọ̀n àkókò tí ó lè. Sẹ́ẹ̀rí téèyàn bá ti wá gbàgbọ́ tipẹ́ tí ò kó lọ́mọ ọwọ́, ẹni ẹ̀ náà máa ń pè lónígbàgbọ́ ẹran ara. Wọ́n á ní carnal Christian. Bẹ́ẹ̀ ni pé Kristẹni ẹran ara. Ẹni bá ti wà nípò ọmọdé, ẹ̀yin náà ẹ wò kéèyàn kó jẹ́ pé èèyàn ní ọmọ aròbó lọ́wọ́ tọmọ yẹn ti wá pé 20 years. Ṣé ẹ mọ̀ pé ṣe ni ó wo dùgbìnrin bí òkú odò olúgbèsè? Báyìí ọ̀pọ̀lọpọ̀ sí rí àwọn tí wọ́n kó nípò ọmọdé tán ti pẹ́ńsọ̀s, ìyọnu náà máa ń jẹ́ fún pásítọ̀. Ìyọnu ni. Ṣé ẹ rí ibi tí gbogbo wa ti bẹ̀rẹ̀ ìrìn àjò gbàgbọ́ nìyẹn. Mọ́ tá a bá ti wá pẹ́mẹ̀ tá a dàgbà, ìgbà yẹn lẹ́ẹ̀mọ́ rí owú, lẹ́ẹ̀mọ́ rí ìjà, lẹ́ẹ̀mọ́ rí ìlara, lẹ́ẹ̀mọ́ rí ọ̀tẹ̀. Ọmọ Ọlọ́run a máa dìtẹ̀,
bẹ́ẹ̀ ni àwọn bàtà àwọn ọmọ ránun ní máa dìtẹ̀ ń ṣọ́ọ̀ṣì àwọn ọmọ ránun ni àwọn ọmọ ránun pọ̀ lára àwọn ọmọ Ọlọ́run kọ́lọ́hún gbà ẹ́ lọ́kàn kó mú ẹ kóònù ẹgbẹ́ wọn ni ìwọ náà sì gbọ́dọ̀ pín kó kóònù àwọn ẹgbẹ́ àwọn ọmọ Ọlọ́run ránun ní àwọn ìjọ Kọ́ríńtì àwọn ìjọ Kọ́ríńtì. Ẹ jẹ́ ká wà àwòmọ́ ni ọmọdé máa ń ro tara ẹnìkan ni kì í ro tẹlòmíì ká fi ojú ti tara wò báwọn ọmọdé ti máa ń ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rí inú ẹ̀mí tara wọn ni wọ́n máa ń rò tara wọn nìkan náà máa ń wà wọn ì pẹ́ fọwọ́ ba ìmí ẹ̀dùn wọn bẹ́ẹ̀ bá ṣe háì ó lè bú sẹ́kún bí pásítọ̀ kan bá tọ́ tó tẹ́ kí tó sọ̀rọ̀ kan nísìn kí ni máa ń ṣe ẹ́ tọ́ ọmọ gbogbo pásítọ̀ ló máa ń ṣe ọ́ ìwọ ni gbogbo wàásù ìwọ náà máa fi bá wí bó ṣe ń gbọ́ mi báyìí nísìn nọ́mbà 20 ṣọ́ọ̀ṣì lọ wà báyìí nọ́mbà 20 àrògbó ni ọ ní ọmọ ọwọ́ oko lọ́mọ lọ́jọ́ ọmọ sí láti ṣọ́ọ̀ṣì kan dé ṣọ́ọ̀ṣì kan wọ́n sí àwọn pásọ̀ tó ti lò tó ṣe pé gbogbo wọn ni wọ́n sí ọ gbogbo inú ẹ̀ báyìí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ọ ti dí pẹ́ta abẹ́ ó kò sí kò lọ́pọlọ ẹ̀ nítorí ọmọ ṣe rán àwọn kiri nìyẹn kò wá sí béèyàn ṣe máa ní gbogbo àwọn rẹ́dẹ̀rẹ́dẹ́ yẹn tó máa níyè mo níyè fẹ́ dúró sí nínú ẹ̀mí ẹ̀ kò sí ọmọdé wọ́n máa ń sìn wọn ni wọ́n ìsìnyàn ọmọdé wọ́n máa ń sìn ọmọdé ni wọ́n ìsìnyàn ọmọdé wàrà nìkan ni wọ́n mú wọn lè jẹ́ oúnjẹ dídé ní Paul fi ń sọ fáwọn ìjọ Kọ́ríńtì mi ò lè fún yín lóúnjẹ gidi wàrà náà ni ká máa ó rí i pé títí dì sí òye lé òróró kiri àwọn ìpìlẹ̀ ẹ̀kọ́ ká gbọ́wọ́lé ni ká tòróró lé yín lórí ìyẹn náà ló ń wá káàkiri ìpàdé tó o bá lọ tó o bá ti tòróró lé lórí ara rẹ ò tí ì balẹ̀ tó o bá ti ná kẹ́ẹ̀gì omi sókè kó gbé kẹ́ẹ̀gì omi sókè òun náà nítorí pé òkú ò láròbó Jésù ni mo fẹ́ kẹ́ ẹ níyè lọ́pọ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run lèmi bá sọ̀rọ̀ ẹ̀yin ni wọ́n rán mi sí báyìí o ẹ̀yin ni wọ́n rán mi sí ọmọdé yìí kọrin igbe lọmọdé máa ń ké igbe ni pẹ́ wá fọmọdé lóúnjẹ tínú rẹ̀ dùn kò ní rẹ́rìn o tó bá rẹ́rìn gan kàn yóò tú ẹ̀kẹ́ ni wọ́n ìkọ́ni ọmọdé ìkọ́ni tó bá sì gbìyànjú àti sọ̀rọ̀ ọ̀rọ̀ ohun ìbọ́pọlọ mu ìpele kejì ò ní ìpele ọmọdé tí èèyàn bá ti kúrò nípò àròbó ó wá di ìpele ọmọdé kí la sì fi mọ̀ tí èèyàn bá ti dé sẹ́rí tí wọ́n jẹ́ kéèyàn dàgbà sí ipò ọmọdé òní ìgbà tí èèyàn bá ń jẹ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa ní tí ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ yín kò láròbó ni pé ẹ kì í gba ọ̀rọ̀ Ọlọ́run ọkàn yóò kì í pòǹgbẹ ọ̀rọ̀ Ọlọ́run ìjọ́ wo ló ti lọ ẹ̀kọ́ Bíbélì gbẹ̀yìn Bible study ṣọ́ọ̀ṣì àwọn ṣọ́ọ̀ṣì kan ò tiẹ̀ ṣe ẹ̀kọ́ Bíbélì mọ́ ayé rẹ̀ ò sí àfisọ́jí ìsọkú ká pàtẹ́wọ́ ká tọ́ sókè ká bẹ́ kiri tàbí tá a bá tún fẹ́ sọ̀rọ̀ owó lẹ́rẹ̀ẹ́ lómi ṣọ́ọ̀ṣì pé bó ló ti lè lówó láyé tó lálùyọ lásìkò tí ìlú lé yìí bó ló ti fẹ́ gbé gbà tó tí òkèlè rẹ̀ ó fi pọ́n lórí ní tí máa mẹ́lòmíì lọ ṣọ́ọ̀ṣì ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ìyè ni máa ń jẹ́ kéèyàn dàgbà jẹ́ ń sọ àwọn tá a máa rí tí ò dáa ní ó fi gbọ́dọ̀ kúrò nípò ọmọdé tó bá ti wà nípò ọmọdé wọn a máa jowú wọn a sì máa níkà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá wọn wí wọ́n dalẹ̀ rú wà á rí pé ọ̀pọ̀ ọgbà tọrọ Ọlọ́run bá ẹ wí Ọlọ́run ò ṣe é mú ṣùgbọ́n pásọ̀ ṣe é mú tẹ́ bá rà àwọn tí wọ́n bọ́ sórí agbágbé tí wọ́n ṣàtakò ṣọ́ọ̀ṣì àwọn náà jọmọ Ọlọ́run nítorí pé ọjọ́ orí wọn ló ń dà wọ́n láàmú wọn ní bọ́mọdé bá lóun ó ṣe bí àgbà ọjọ́ orí ẹ̀ ò ní jẹ́ tí wọ́n bá ti bá wọn wí wọn náà yẹrẹ wò pásítọ̀ wo ló bá wí a ló sọ̀rọ̀ Ọlọ́run tínú ẹ̀ dùn sí tí wọ́n tọrọ Ọlọ́run bá wí tó sì lọ bá pásítọ̀ yẹn tó bọ̀ lọ́wọ́ kó bàbá ẹ̀ kú sí Olúwa èmi Ọlọ́run náà yín sí mo máa lóore o àwọn wà rádaràda tí mò ń wú lọ́lọ́run gbẹnu yín sọ o irọ́ ni wàá kanjú kan mú ni kán tó sórí ọ̀fẹ́ gbọ́n ti palẹ̀ Bíbélì mọ́ ọ̀ ń lọ nìyẹn àwọn ọmọdé ni wọ́n máa ń ṣòfófó àwọn náà máa ń ṣe gbọ́ yìí sọ yìí wọ́n á sì máa tètè bínú tó bá ti jẹ́ tó máa ń tètè bínú gbogbo nǹkan ló máa ń bí ẹnu àti ní òde ṣọ́ọ̀ṣì àti inú ṣọ́ọ̀ṣì
ọmọdé ni ọ́ tó o bá fẹ́ràn ìyìn ọmọdé ni wọ́n ìfẹ́ bá wí ṣùgbọ́n fẹ́ràn ìyìn tó o bá ti fẹ́ràn ìyìn tó jẹ́ pé ibikíbi ló ti lè tẹ́wọ́ gbà ọmọdé ni ọ́ nínú Olúwa iye rẹ ni ò tó nǹkan ìwọ náà kọ́ kí ìṣẹ́jú ẹ̀ ibi tó kàn ti kàn ọ́ ni pé Olúwa ni ọ̀ dàgbà tó o bá sì dàgbà ọ máa gbọ́rọ̀ Ọlọ́run ọ máa ṣe ká gbọ́rọ̀ Ọlọ́run kò dàbí ká ṣe ká Bíbélì kò dàbí ká ṣe ń tà ká kò sí tó fẹ́ fi ọ̀yàn gà sí pé mo ti parí Bíbélì ni ọdọọdún mo máa parí Bíbélì mélòó nínú ọ̀rọ̀ Ọlọ́run tó mà ń lò ń ṣe ntí òjò dàgbà nìyẹn ntí òjò dàgbà nìyẹn ntí òjò dàgbà nìyẹn ntí òjò dàgbà nìyẹn ọmọdé ti tara ẹnìkan ní máa wá gbogbo nǹkan tó bá máa pè tó bá máa pè tó bá máa pè tó bá máa pè ẹ̀yin tẹ́ ẹ bá wà nípele yìí ẹ kú òun bẹ́ẹ̀ ìpele kẹta ó ní ìpele ọ̀dọ́mọkùnrin ẹ rí i pé alàgbà John ó ṣàlàyé ìpele kẹta yẹn ntí àwọn ọmọ ni ẹni tó bá jẹ́ ìpele kẹta yẹn àwọn tó bá ti di ipò ọ̀dọ́mọkùnrin wọn a máa jẹ́ alágbára nú ẹ̀mí wọ́n sì lè borí ọ̀tá ó ní mo kọ̀wé sí ẹ̀yin ọ̀dọ́mọkùnrin torí pé ẹ̀yin lágbára ẹ sì ti ṣẹ́gun ẹni búburú ni bẹ́ẹ̀ ni ó ní ẹ̀kún ìyè kan tí máa ń jẹ́ kéèyàn ṣẹ́gun èṣù bẹ́ẹ̀ ni ẹnu òfìfo ọ̀bẹ wọn ni ẹnu lásán náà fi ń bẹ́ gẹ́dú kò ṣe é pẹ́ gẹ́dú ẹnu dùn ún rò fọ́ agada ọwọ́ ó ṣe é bẹ́ gẹ́dú ẹ̀ kàn bẹ́ báyìí ojú bẹ́ẹ̀ lọ tọ́ọ̀bá èṣù wo ni èṣù rádáadáa wo ni tọ́ọ̀bá sọ ó sì ṣe kẹ́nu rẹ bí ọ̀wọ̀ sápá kan kọ́ bọ́nù ọ̀ràn tó ní yọnú ẹ̀ láàrin 20 ọdún bẹ́ẹ̀ ni ó ní ẹni bá lágbára ló ń ṣẹ́gun èṣù ìkejì ni pé àwọn ọ̀dọ́mọkùnrin wọ́n máa ríran ó ní àwọn ọ̀dọ́mọkùnrin yóò rí ìran wọ́n á ríran ọjọ́ ọ̀la wọ́n á rí tọ́lọ́run fẹ́ kí wọ́n ṣe á dàbí òkè ṣùgbọ́n wọ́n á ní ìgboyà láti tọpa ẹ̀ ó rí pé ọ̀pọ̀lọpọ̀ ìwọ tí ẹ̀ ríran ní mélòó nù àwọn àwa tá a jọmọ Ọlọ́run ló ríran kì í ṣe ìran mo sùn mọ́ lálàá ìran tó jẹ́ pé àwòrán tí Ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀ ní ọjọ́ ọ̀la rẹ̀ á fi sínú àyà rẹ̀ tàbí kó rí láìsùn a kì í sùn ríran bẹ́ẹ̀ ni tá a bá ti sùn àlá máa ń lá ìkẹta ni pé n ta fi mọ̀ pé ẹni tí dé ipò ọ̀dọ́mọkùnrin kì í ṣe pé yóò ṣẹ́gun èṣù nìkan kì í ṣe pé ó máa ní ìran ọjọ́ ọ̀la àti ìgboyà àti lépa ìran ọjọ́ ọ̀la nìkan ni ó tún máa jẹ́ ẹni tó tún múra a máa gbáradì fún àwọn ọdún ìṣelógo rẹ̀ gbogbo ọmọ Ọlọ́run ló ní ọdún ìṣelógo Jésù Kristi ní ọdún ìṣelógo Jòhánù ní ọdún ìṣelógo 30 ọdún la fi pèsè Jòhánù lẹ̀ fún ọdún ìṣelógo rẹ̀ Jésù Kristi 30 ọdún la fi pèsè rẹ̀ fún ìṣelógo Mósè 40 ọdún la fi pèsè rẹ̀ fún ìṣelógo rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó bá ti dé ipò ọ̀dọ́mọkùnrin lọ́lọ́run máa mú wọnú ìrírí ìpèsè wọn sílẹ̀ láti rìnrìn àjò àyànmọ́ já dádúró àwọ̀ ìkẹrin tó bá di fọ́nà tí ó ń bọ̀ á dẹ̀ fi ẹnu ọ̀rọ̀ ìjóná já gbàdúrà ọba ògo gba ọpẹ́ kó gbà yẹn wá ògo ní forúkọ rẹ̀ ọba mímọ́ ọmọ mímọ́ ẹ̀mí mímọ́ wá sí àwọn àyànfẹ́ rẹ níyè láti máa wá ọ̀rọ̀ rẹ láti jẹ kí wọ́n máa gbọ́rọ̀ rẹ kí wọ́n máa ṣe wọn orí ọ̀fẹ́ yìí jẹ́ kó balẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ká ṣe rere o àdúpẹ́ torí pé o ti gbọ́ Jésù Kristi Olúwa wa àmín. ẹ kú kalẹ̀ ẹ̀yin ènìyàn Ọlọ́run mo fẹ́ pè yín sí ìdánilẹ́kọ̀ọ́ ìgbáradì fún ìrìn àjò àyànmọ́. in fact mi ò ṣe mọ̀ wípé kankan bẹ tó ń pè ní ìrìn àjò àyànmọ́ ọ̀ǹtì tí mo tó dé bíbà yìí ni Olúwa tó ṣí mi lójú láti mọ nǹkan tó ń pè ní ìrìn àjò àyànmọ́. èmi fọkàn sí wípé ẹ̀kọ́ tó máa sọ pé èèyàn ń sọ̀rọ̀ nípa àyànmọ́ èmi rò pé ẹ bá ti ṣe ń rìn táwọn Yorùbá bá ti ṣe wáyé la ṣe máa rí nǹkan kan àwọn ìgbàgbọ́ téèyàn nínú rẹ̀ pé èèyàn ti ń gbègbè ayé àyànmọ́ náà lọ díẹ̀díẹ̀ náà nìyẹn mi ì mọ̀ wípé ó jinlẹ̀ ju nǹkan tí èmi fi ọkàn sí lọ nígbà tí mo débẹ̀. gbogbo ẹnikẹ́ni tí ó wá sáyé yìí mò ń tẹnumọ́ fún yín ni ó ní àyànmọ́ kan tí Ọlọ́run fẹ́ kó múṣẹ tí a bá máa padà sọ́dọ̀ Ọlọ́run tí a rí èrè tí a sì gbọ́ ní ẹnu olùgbàlà pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere a gbọ́dọ̀ ní òye
kí ni wọ́n rán wa wáyé wá ṣe, ká dẹ̀ rí i pé a ní ìmúṣẹ ohun tí a rán wa wáyé wá ṣe. Ẹ̀kọ́ yìí kì í ṣe ìdánilẹ́kọ̀ọ́ bíbélì, kì í ṣe ilé ẹ̀kọ́ bíbélì, ohun tó ní í ṣe pẹ̀lú ayérayé wa òun ni Ọlọ́run bá wa sọ bẹ́ẹ̀ ni ó sì máa bá yín sọ. Ní ìgbà kan rí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti lọ sí Bible school kan lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan ní ìlú Ọ̀yọ́, ṣùgbọ́n sí náà a kàn mọ̀ pé a nímọ̀ bíbélì ṣàkálá lórí wa ni. Àwọn agánṣẹ́ tí máa ń gbé pé àṣẹ ti bígbà táwọn agánṣẹ́ ti di local champion ni wá, bígbà tó yẹ pé àwọn náà ti wà ń bẹ̀, ṣùgbọ́n nígbà tí mo débì ni mo mọ̀ wípé mi ò tí ì jámọ́ nǹkan kan. ẹni tó ń pọ́n rẹ̀ lé bíi pé àwọn òun náà ti jẹ́ nǹkan lóòótọ́, olórin ni mí, wípé èèyàn ti fọkàn sí wípé èèyàn náà ti ń gbègbè ayé mímọ́, ṣùgbọ́n gbà tí mo rìn nínú ẹ̀kọ́ yẹn mo rí pé àsán mi tiẹ̀ ní ìmọ̀ kankan níbì kankan. Àsán mo tí Jésù gan bá dé gan, Ọlọ́run ló mọ ibi téèyàn gan lè yọjú sí. Ṣùgbọ́n nígbà tí mo débì mo rí òkodoro tí a ń pè ní Olúwa gangan. Àwọn ẹ̀kọ́ yìí ní onírúurú ni Ọlọ́run ti ṣètò sílẹ̀ fún wa láti ṣe ayé yín pé, láti ṣe ìgbéyàwó yín pé, àti láti mọ kí ni tí ẹ ó ṣe àtàwọn ìgbésẹ̀ tẹ́ ó gbé tí ẹ fi ní ìmúṣẹ nínú ìgbé ayé. Mo mọ̀ pé Ọlọ́run ló dìídì rán mi wá síbí báyìí. Èmi tó yẹ pé èmi àti olólùfẹ́ mi nígbà kan rí ìgbé ayé tí à ń gbé náà ni wípé ìgbé ayé eku àti olóńgbò, tí àlàáfíà bá jọba ní ọ̀sẹ̀ kan, so láàrin oṣù kan a lè máa gbé ìgbé ayé tí ò sí àlàáfíà. Ṣùgbọ́n nígbà tí mo dé ibí báyìí mo rí wípé ìgbé ayé àlàáfíà jọba láàrin ìdílé wa. Mo ṣe wà mo máa ń bínú gan, mo máa ń bínú, but àwọn ìbínú style tó ń sọ pé ìbínú mímọ́, tó yẹ pé mi ò mọ̀ pé kò í ṣe nǹkan tó ṣe. Gbọ́ngbà tí mo ríra mi nínú ẹ̀kọ́, mo gbé ó jẹ́ nǹkan tó dùn mí lọ́kàn pé ìyẹn ni pé mo kàn ń rìn bí ẹni tí ò lórí ni. Mo rọ̀ yín, ẹ̀yin ọmọdé, ẹ̀yin àgbà, ẹ̀yin ọkùnrin àti obìnrin, ẹ wá forúkọ sílẹ̀ 2000 naira ní fọ́ọ̀mù ẹ gbà. Kí ni Ọlọ́run fẹ́ fún ayé yín gangan? Kí ni Ọlọ́run fẹ́ kẹ́ fi ayé yín jó? Kándù ayé ń jó lọ wẹ́rẹ́wẹ́rẹ́, níbi tí kándù ayé tèmi jó dé yìí kálébé náà ti mọ̀ tipẹ́tipẹ́ ni, ṣùgbọ́n kò bá dáa kẹ́yìn náà wá báyìí kẹ́ ẹ jẹ orí ọ̀fẹ́ yìí. Yé rin ìrìn àjò tí ò pé ọmọ. Nígbà tí èmi fúnra mi tí mo wá síbi ẹ̀kọ́ yìí ló jẹ́ kí n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tí à ń rìn ó jẹ́ ìrìn àjò asán, ìrìn àjò tó jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ó lè má ní èso tàbí ní èrè fún àwa gan ní ayé àti ní ọ̀run. Tí a bá wá sí ibi ẹ̀kọ́ yìí á ní oríṣiríṣi ìrírí, bóyá nípa ìdílé ni, bóyá nípa iṣẹ́ wa ni, bóyá nípa ìgbé ayé wa nípa ti tẹ̀mí, bóyá nípa ìgbé ayé wa nípa ti tara, àwa gan lè dàgbà sí nínú ẹ̀mí. A ó bẹ̀rẹ̀ ní oṣù kìíní January 2025, a ó dẹ̀ parí ẹ̀ ní oṣù kejìlá December 2025. Ní sátidé kejì ní gbogbo oṣù la ó máa pàdé. Ìyẹn ni pé a ó máa pàdé ní sátidé kejì ní oṣù kìíní, sátidé kejì ní oṣù kejì títí dé oṣù kejìlá. Aago 7 àárọ̀ sí aago 7 alẹ́ òní ìpàdé yìí ó máa wáyé. Ìyẹn ni pé wákàtí 12 la fi máa wà níwájú Olúwa ní gbogbo ọjọ́ sátidé kejì. Ní àkóbọ̀ ní ààyè náà ni a ó ti pàdé ní Gosin Court. Ẹ sì rántí wípé ọ̀ranyàn ni kí ẹ fi orúkọ sílẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. 20,000 naira ò ní owó tí ẹ ó san fún ìdánilẹ́kọ̀ọ́. Owó ẹ̀kọ́ kọ́ la fẹ́ gbà lọ́wọ́ yín, owó oúnjẹ tí a máa fún yín ní àkókò tí a bá fi ń jókòó. Àwòye pé kò ní dára kí a jókòó fún wákàtí 12 ká má rí nǹkan jẹ. Ẹ sì wá san owó fún ìwé ìgbaniwọlé 2,000 naira ni, ìyẹn ní 2,000 péré. Òun lẹ́ ò fi orúkọ sílẹ̀ tí wọ́n á fún yín ní ìwé ìgbaniwọlé. Ìyẹn ni pé gbogbo tí ẹ ná nínú ẹ̀kọ́ ọ̀hún kò ju 22,000 lọ, 2,220. A pè yín kí ẹ wá, mo sì gbàgbọ́ pé ìbùkún Ọlọ́run ó ń dóde yín ní ìpàdé yìí. Má gbàgbé pé January la ó bẹ̀rẹ̀, oṣù kìíní 2025 yìí a ó bẹ̀rẹ̀ ní sátidé kejì. Ṣùgbọ́n kó tó di sátidé kejì yẹn o ti gbọ́dọ̀ gba ìwé ìgbaniwọlé, o sì ti gbọ́dọ̀ san 20,000 tí a ní kí o san yẹn. Ìgbà yẹn ló fi hàn wá wípé nítòótọ́ ó ní ó fẹ́ kẹ́kọ̀ọ́. Lórúkọ Jésù yóò dára fún yín. Àmín.